Hello rẹ̀. Wo kò tí èyí mi bó ṣe ń ṣe màmí rárá. Wọ́n kàn gbọ́n ni wọ́n mí sókè mi sílẹ̀. O fẹ́ lọ ra lẹ́yìn. Wọ́n admit mọ́mí ọ̀rẹ́ mi hospital. Ìkàmàníẹ́ o. Ìkàmàníẹ́ o. Ló wá ń kó àdúrà owó yìí lọ fún àgbàlagbà tó síìkì. Ayé ló ń ṣe ẹni àbíwọ̀ ló ń ṣayé. Tó ò tiẹ̀ ní ọpọlọ rárá. Tó ò lórí tó ò rò. Lórúkọ mi àti kọ́ńpìlì mi máa fún ní 5 million naira. Torí pé ìyá ẹ̀ kú. Jọ tí wọ́n fún ẹ bá kú èlò lọ́fẹ́ fáwọn ọmọ ẹ. Ṣé wo ló pa mọ́ sí ẹ ni? Àwòsù bí láì. Báwo ṣe máa pàyà mi? Yes! Kí ló tó fẹ́ da gbogbo nǹkan tí mo plan sí ìgbésí ayé mi? Ètò ìgbésí ayé mi tí mo ti tò lẹ̀, kí ló tó fẹ́ dàrú? My dear, epo ibi tí epo wà tẹ́lẹ̀ o lè expect pé kó ṣì wà ńbẹ̀ mo ti gbé jáde náà. Mo jẹ́ ibi tó dágbére fún mi kọ́ ló lọ ni. Mo mọ̀ pé láti ibi báyìí sí ibi tó ń lọ o lè lò ju 12 litres lọ. Nísìnyí bí mo ṣe rí yẹn sìn, o ti lò bí 16 litres. Ibo ni kí n kọ 4 litres tó kù sí. Oh, torí pé mo sọ̀ọ̀sì owó mi àbí? Torí pé mo bí mo ṣe rí owó ló ṣe kó máa bẹ̀rẹ̀ owó lójoojúmọ́. Bóyá kì í ṣe oògùn àwúre àbí kì í ṣe ṣòwò. Mo ṣàgbọ́dọ̀ lówó ṣáà ni. Máa gbìyànjú bí n bá tẹ̀lé gbìyànjú nígbà tẹ wà láyé. Máa gbìyànjú tẹ bá kú. Máa ṣẹ́yìn yín dáadáa màmí. Àìmí rẹ̀. Ó mọ dákẹ́ kú báyìí o. Láyé. Màmí ẹni gíláàsì kú ni. Ṣé ní kéèyàn bá kú kò lè dá fèmí?